wọ́n lókè ní ìlà ìgbàṣẹ lọ́wọ́ yín ọ̀dà lóru olórí burúkú kan àwọn ìlànà akọ́bẹ̀ ìbàdàn yẹ́ máa bàjẹ́ wáyé ọba arọ ẹni iṣẹ́ owó òfin tọmọdé ṣèbá àgbàdàn fẹ́ kí ìsìlẹ̀ ìgbàfúnlẹ̀ Yorùbá kí a kóra wẹ́ pẹ̀lú ìjọba àti afẹ́ gba security lọ́wọ́ yín ẹjẹ́ flush àwọn olórí burúkú ìpò nílẹ̀ Yorùbá Yorùbá sì wà níbi tí Yorùbá wà ọba odidi ọba lákùrẹ́ ọba ọdún fọdọ́ mẹ́ta odidi ọba aládé tòun yàgbá Yorùbá kan kó issue statement kó condemn wọn ò fẹ́ ṣe ẹ̀mú wọn fi mú adébẹ́ báyìí ṣé Fúlàní ti fẹ́ wọlé bí Ìlọrin kò ṣe wá issue statement èyí tó wọ́ọ̀sì pé state tí mo ti wá Ondo state ó ti di state of one terror from the terrorists ó lè ti kọ́ lẹ́tà ó ti issue statement ẹ jẹ́ ká jọ collaborate yóò lè wá lókè ní ìlà ìgbàṣẹ lọ́wọ́ yín ọ̀dà lóru olórí burúkú kan àwọn ìlànà akọ́bẹ̀ ìbàdàn yẹ́ máa bàjẹ́ wáyé ọba arọ ẹni iṣẹ́ owó òfin tọmọdé ṣèbá àgbàdàn fẹ́ kí ìsìlẹ̀ ìgbàfúnlẹ̀ Yorùbá kí a collaborate pẹ̀lú ìjọba àti afẹ́ gba security lọ́wọ́ yín ẹjẹ́ flush àwọn olórí burúkú ìpò nílẹ̀ Yorùbá Yorùbá sì wà níbi tí Yorùbá wà ìbá àbá tọ́ ni pé àwa ò ní mọ̀ àní òun tó dùn mọ́ lọ àwa ò ní mọ̀ àní òun tó dùn mọ́ lọ́dà ìbá ṣàṣe ẹ̀jẹ̀ kájà wọn lọ́rẹ́ àwa ò ní mọ̀ àní òun tó dùn mọ́ lọ àwa ò ní mọ̀ àní òun tó dùn mọ́ lọ àwa ò ní mọ̀ àní òun tó dùn mọ́ lọ lọ́dà ìbá ṣàṣe ẹ̀jẹ̀ kájà wọn lọ́rẹ́ àwa ò ní mọ̀ àní òun tó dùn mọ́ lọ. Okay, you want 3 million soldiers who are there. Jamu-jamu tó bá máa kó jọ ó gbọ́dọ̀ ti wà pẹ̀lú ẹ̀kú tẹ́yìn ní ẹ̀kú ọmọdé tó wà láàrin wọn gbogbo jamu-jamu tán tó jamu-jamu tó bá ṣẹ̀fẹ̀ kó jọ ó sì tó rí kùtù ẹ̀ olè yà wà bẹ́ẹ̀ ọ̀lẹ́ yà wà bẹ́ẹ̀ ṣẹ̀kùṣẹ̀ yà wà bẹ́ẹ̀ ó ní mọ̀ká tó fún máa jà ẹ́. wà ní red meat 3 million 5 million jà sílẹ̀. àwọn ò ní bọ̀